Ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí ṣàlàyé ẹ̀ jẹ́ pé yé mi gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé à ń ṣe àgbéyẹ̀wò àwọn òwe ní onírúurú ọlọ́kan òjọ̀kan àti àwọn ìtumọ̀ òwe wọ̀nyí. Òwe tí a fẹ́ gbéyẹ̀wò lónìí òun ni àgbàrá òjò lòun ò nílé wó ṣùgbọ́n onílé ni ò ní gbà fún. Kí ni ìtumọ̀ tí wọ́n bá ní àgbàrá òjò lòun ò nílé wó onílé ni ò ní gbà fún? Kí ni àgbàrá òjò gangan? Tí òjò bá rọ̀, tí ó rọ̀ ní kíkankíkan, tí ó pọ̀ gidi gan, àwọn omi tí ó wọ́jọ pọ̀ tí ó ń sàn káàkiri òun ni à ń pè ní àgbàrá òjò. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ yí pé ilé tí wọ́n bá kọ́ tí kò bá fi ìdí múlẹ̀ gan, tí àgbàrá òjò yẹn bá pọ̀ ní àpọ̀jù ó lè dá ilé wó, bẹ́ẹ̀ ni ilé a máa wó. Àbí bóyá a kọ́ nǹkan kan láti fi dáná ibì kan tí kò bá fi ìdí múlẹ̀ àbí tí kò ga tó, tí omi yẹn tí ó bá kún jùlọ ó tún máa kún sí òdì kejì, ó máa gba orí ẹ̀ kọjá. Gẹ́gẹ́ bá ṣe tún ṣe mọ̀ pé tí àgbàrá òjò bá pọ̀ tí ó dẹ̀ lágbára gidi gan, igi tí kò bá ní ìmí nímú ó lè ṣẹ́ igi sí méjì, igi tí ò bá dẹ̀ ṣẹ́ ó lè tẹ igi, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí ó bá jẹ́ igi tí ó ní ìmí inú, ẹ mọ̀ pé kò sí ìrànkọ́, ó máa kọjá lọ ni, kò sí tó fẹ́ ṣe fún igi. Tàbí ilé tí ó bá fi ìdí múlẹ̀, ẹ mọ̀ wípé kò sí bí àgbàrá òjò ṣe lóhùn ní agbára tó, kò lè bi irú ilé bẹ́ẹ̀ wó. A máa ń lo òwe yìí láti fi fúnni ní ìmọ̀ràn, ó lè jẹ́ ní eléníyàn kan tàbí láàárín ènìyàn méjì, a lè lò ó fún lọ́kọ-láya, a lè lò ó fún àwọn ọ̀rẹ́.